tí ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò tètè jáde lórí rúmọ́ọ̀sì tí ì ṣe pé ní nǹkan tó jó tọrọ ńlọ́pọ̀lọpọ̀ fi dára dúró lórí tó ṣẹlẹ̀ yìí. Ọpẹ́ ní fọ́lọ́run o, gbogbo ẹ̀yin abiyamọ ayé ní ká wí àti tọ̀run tọ́pọ̀lọpọ̀ ń ké pè tọ́lọ̀ sí gbàdúrà tó bá wa kó sí wọn nú. Adúpẹ́ bàbá Tinubu, Ọlọ́run tó bọ̀ mọ́ ràn yín lọ́wọ́ o. Èmi ni ti politics ni o, àdìbò ni o, agbẹ́yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. Torí èmi mọ̀ pé bàbá kì í ṣe pé ní bóyá torí kán lè bá àdìbò fún wọn tàbí kán má dìbò fún wọn ni wọ́n fi ń ṣiṣẹ́ tá ń ṣe yìí o. Tó bá jẹ́ lòmíì ni kò ní gbin pẹ́kẹ́, tó bá jẹ́ lòmíì ni yóò máa bẹ̀rù láti lè ṣe tó tọ́ àti tó yẹ lórí ọ̀rọ̀ yìí. Àwọn náà wá ti mọ̀ pé àwọn ẹni bá wa du ìjókòó yìí, ẹ dákun ṣé ń gbọ́ mi, ẹ dákun torí Ọlọ́run ẹ ṣeun tẹ́ bá ń gbọ́ mi ẹ jọ̀ọ́ o. So àwọn náà ti mọ̀ pé oníkálukú ti mọ guideline wọn. Ṣé rí àríkọ́gbọ́n ni ẹjẹ́ á ṣe lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí o. Ẹ má jẹ́ àfojúfò dá, ká wá jókòó ká ro inú wò pípẹ́ ta ni wá. Gbogbo èdè ni o tó ṣẹlẹ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ èdè tó jẹ́ pé wọ́n jọ ń ṣe àṣepọ̀ pírẹ́sídẹ̀ǹtì papọ̀ nílùú Nàìjíríà yìí, wọ́n ti kọ́ ọgbọ́n gidi lára bàbá Tinubu. Wọ́n ti kọ́ ọgbọ́n gidi, kì í ṣòní ni mo ti fẹ́ràn bàbá Tinubu o, ká tó dórí oyè ni lèmi ti wà pẹ̀lú wọn. Ẹ ti understand, tábà ní bóyá mò ń gbé wọn sókè rárá. Tá bá ṣe tí ò dá gan, èmi a máa tún sọ síta. Kí ni mo fẹ́ fàyọ lórí ọ̀rọ̀ yìí? Ẹ jẹ́ ká fi tó ṣẹlẹ̀ yìí ká fi chẹ́ẹ̀kì àárín ara wa. Káwúsá ó lọ chẹ́ẹ̀kì ara ẹ̀, kí Ìgbò lọ chẹ́ẹ̀kì ara ẹ̀, kí Fúlàní náà ó lọ chẹ́ẹ̀kì ara ẹ̀. Ẹ wo gbà tí ẹ̀yà kan fẹ́ yà kúrò láàárín wọn nílẹ̀ Haúsá, ẹ wo orú ogun tán fi múlẹ̀. Ìgbà wọn rí pé wọn ò ní tó nǹkan mọ́, àwọn Haúsá náà fi pẹ̀lú ara wọn nílùú Nàìjíríà. Tí Fúlàní bá ní òun lòun ṣe kíní kan independent, irọ́ ni. Tí ò bá sí Haúsá àfọwọ́kún wọn ò lè rí ṣe. Wọn ò ká kẹ́bù débẹ̀, wọn ò sì pọ̀ débẹ̀. Ìgbà táwúsá ti ya lẹ́yìn wọn, wọ́n ti mọ̀ pé omi ti tẹ̀yìn wọ̀gbìn wọn, kò sí nǹkan kan mọ́. Mi ò fi bá wọn jà o, ṣùgbọ́n ó yẹ ká kọ́gbọ́n lórí tó ṣẹlẹ̀ yìí ni. Kì í ṣe pé láwọn ọmọdé tàbí pé tí ń ṣẹlẹ̀ yìí ká wá máa bú gómìnà kan fún gómìnà kan, ká máa bú ẹnìkan fẹ́nìkan, irọ́ o. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ṣẹlẹ̀ yìí. Ẹni tí yóò kàwé gan yóò fi làákà ìgbé nǹkan tó ṣẹlẹ̀ yìí. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé gbogbo rúmọ̀sì tá à ń gbọ́ látàná tí wọ́n ti dé, èmi ò tí ì rí kókó kan mú. Tayọ láàárọ̀ yìí ni mo tó rí àwọn ẹni tán yànyàn náà ọ̀rọ̀. Bọ́rọ̀ ṣe jẹ́ bẹ́ẹ̀mi gan sì ṣe bá ẹni tèmi kan sọ wàláhì arímúnú ẹ̀ ká tó gbọ́rọ̀ yẹn síta. Ẹ wo bí wọ́n ti kó àwọn ọmọ yìí l'Ógbómọ̀ṣọ́, wọ́n wá gbé wọn gba gbogbo Kwara, wọ́n kú òun Kwara, wọ́n wá tún lọ kọjá sí Kangi, wọ́n kú òun Kangi, Jọ́ọ̀sì rí wọn, wọ́n tún mú yàn wọn mọ́. Lẹ́yìn yẹn náà wá gba Zamfara ní o, kankan ní o, dé Kano, wọ́n kọjá ń bẹ̀. Ẹ wo inú ibi tí wọ́n gbé àwọn ọmọ yìí rìn lọ. Ilé ìfimọ̀ pé àwọn ẹni ń bá wa du Nàìjíríà tó fẹ́ jẹ́ tiwọn nìkan náà ṣiṣẹ́ yìí. Torí ọ̀kan nú wọn tí ṣe El-Rufai, ó ti sọ́rí, ó ní kán lọ béèrè lọ́wọ́ Jonathan wípé báwọn ṣe gba kínní lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ náà làwọn ó sì fi ṣe léyìí náà. Gbogbo ìtàn kígbe pé muslim yẹn irọ́ ni, wọ́n fi dẹra wọn lẹ̀ ni. Ẹ wo géèmù tí bàbá fi wá ta fún wọn, kán lè bá ní kán má bá Ribadu ṣe mọ́, kán sì má bá vice president ṣe mọ́. Ìgbà wọn wá kó àwọn ọmọ yìí tí wọ́n fẹ́ fi yẹn ṣe géèmù láti lè láwọn ò ní dìbò fún wọn. Ta ló kọ́kọ́ sọ̀rọ̀? Kódà Gumi ò kọ́kọ́ sọ̀rọ̀ o. Àtíkù ló kọ́kọ́ jáde ló ní ká kìlọ̀ fún Sunday Igboho. Kó tó wá di pé Gumi náà jáde, àwọn ọmọ wọn kan báyìí náà wá jáde. Tẹ́mi tiẹ̀ ṣe bí bóyéré ni wọ́n ń sọ. Níjọ́ tí mo dá Àtíkù lóhùn, kò pẹ́ rẹ̀ lọ́mọ wọn kan tó jẹ́ àmì, ó ti bá wọn ṣiṣẹ́ àmì, ó wá gbé Sunday Igboho síwájú. Ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ilédè Haúsá, kì í ṣe kékeré. Mo wá dá lóhùn
ìgbà mo wá dá lóhùn mo wá lọ wo péèjì rẹ̀ padà ó ti yọ ṣó yẹn kú o. ó ní ṣé Sunday Igboho ni ò ní jẹ́ káwọn ó lè rí kinní ìgbà ni lórí iṣó rẹ̀ màá tún wọnú kinní mi tí n bá ya fọ́tò bọ̀bọ́ yẹn màá gbé wá tàtẹ́rì torí mi ò ní sọ tí mi ò rí o torí mi máa wọ orí gúrùpù oníkálukú èdè oníkálukú lọ èyí tí n bá gbọ́ màá sọ. kí ni mo wá fẹ́ fàyọ lórí ọ̀rọ̀ yìí ni pé wọ́n fẹ́ fi àwọn ọmọ yìí dá bàbá láàmú. Your Excellency Ṣèyí Mákindé ẹ dákun ẹ kì í ṣe ẹni tá a lè yájú sí. mo rí woman kan tó náà jáde tó bẹ̀rẹ̀ sí ní bèbú wípé ṣe lérò pé géèmù tí APC play Ṣèyí Mákindé máa step down ni kò lè step down ìgbà wọn kò yàn lẹ́kìtì nǹkan kan ẹ wá bá wa bí woman yẹn léèrè kó sì tún tó bá fẹ́ fi etí Excellency Ṣèyí Mákindé gbọ́rọ̀ nígbà tí ṣẹlẹ̀ ǹjẹ́ Ṣèyí Mákindé wá bàbá Tinubu lọ káàtì ẹ̀ rí pé wọ́n mọ̀ lọ bá wọn kọ́nà kó bá wa ṣe dáadáa fún kábíyèsí Ògbómọ̀ṣọ́ kọ́nà bá wa ṣe dáadáa fún wọ́n lọ Àbújá wọ́n lọ ibi wọ́n ti kó èèyàn wọ́n tún káàkiri wọ́n pe pásítọ̀ wọn wọ́n pe olórí wọn pé tòbó làwọn ṣe fẹ́ ṣe asáàrí bí bàbá yìí ṣe ń káàkiri lẹ́yìn kí Excellency Ṣèyí Mákindé irú àwọn Àmọ̀tẹ́kùn tó wà lọ́wọ́ yín OPC wà lọ́wọ́ yín irú ẹkùn ó wà lọ́wọ́ yín gbogbo Ìbàdàn yìí náà ni o oríṣiríṣi àwọn èèyàn tó jẹ́ pé àwọn ẹni tí wọ́n tiẹ̀ máa bá wa rúgbẹ́ lọ ǹjẹ́ kò yẹ kí Excellency kó máa kó nígbà wọn wá rí i pé ẹnìkan oṣù ló wá ń ṣakíkanjú ní wá ní tó kọ́fì wà ń ta kọ́fì tó wà ń ta yẹn ní kò gbọdọ̀ mọ́ sí lóòótọ́ torí káriwo mọ̀ bá pọ̀ torí àmọ́ tán ń ṣe lábẹ́lẹ̀ ẹsẹ̀ yẹn lé ní abẹ́lẹ̀ tán wá ń ṣe yẹn Your Excellency Ṣèyí Mákindé ẹ yẹra yín wò ilẹ̀ Yorùbá lẹ́wà o ẹ sí ilẹ̀ Haúsá tán bá ní ẹ̀yin ni kẹ́ ẹ wá bá wọn ṣe 4 years yòókù wọn ò fẹ́ kí Tinubu ó ṣe ẹ tètè sọ fún wọn pé rọ́ọ̀nẹ́ torí ẹni tí wọ́n máa control náà ń wá tí ò sì ní ṣòfófó wọn tí ò ní túnà àṣírí wọn síta náà ń wá o ẹ wo gbà tí bàbá fẹ́ di president tán lọ rèé gbé bàbá wa Ọ̀ṣínbàjò tán gbé wá tako bàbá ńgbà wọn náà sì rí i pé ojú ilẹ̀ tó wà nílẹ̀ yìí kì í ṣe kékeré wọ́n mọ̀ mìrìn sẹ́yìn ṣérú tó ń ṣẹlẹ̀ yìí ẹ mo fẹ́ bi gbogbo wa léèrè nílẹ̀ Yorùbá ṣé bàbá wa Ọ̀ṣínbàjò lè fèsì ẹ̀ ẹni tó lè takù wọn náà ló wà ń bẹ́ẹ̀ ẹni tó lè takù wọn náà ló wà ń bẹ́ẹ̀ bàbá ò ṣe gbogbo kínní lọ́la pé bóyá ẹ dìbò fún mi o ẹ dìbò fún mi o owó ti wà ńlẹ̀ torí owó náà ní gbogbo wọn fi wà lórí president orúkọ tán wá wọn ti rí Táyọ̀ ń bolówó Nàìjíríà wọlé sí táwọn wá karamọ́gbá karamáwo gómìnà ẹgbowó location ẹgbàgbá ẹ̀ ní ṣe torí tó bá ń sọ fún yín pé tí Tinubu bá wọlé o Excellency Ṣèyí Mákindé tó bá ní wọn ò gbẹ̀yìn náà síta wàláhì bí Tinubu ò gbẹ̀yìn síta ẹni tí ń bọ̀ ò gbẹ̀yìn síta torí iṣẹ́ tí Buhari ti kọ kalẹ̀ ìní bàbá Tinubu ń fà jáde ǹjẹ́ ti gbọ́ òun ni bàbá yìí ń fà jáde kì í ṣe pé ní bàbá kan lẹ̀ lọ́kàn ara wọn pé àwọn kàn kọ orúkọ oníkálukú jáde ni rárá ìdí nìyẹn Buhari ò sì fẹ́ kójú ó tì ń kò kalẹ̀ fẹ́ kí bàbá gan wọlé torí tó bá ń ka àwọn èèyàn páwọn ẹni tó bá ṣèjọba tán ṣe rèé lọ́nà ọ̀run rẹ̀ ojú ọmọ tì ní ó sì ti ń tì báyìí náà ó ti ń tì í ìbàjẹ́ gbogbo àláyé ni n tó ṣẹlẹ̀ yìí bó ṣe ń fìkà lọ imú rẹ̀ nù sàárè tán ṣí aṣọ funfun kúrò lára rẹ̀ torí aráwọn ẹni tán dìde tán lòun ló bàlújẹ́ kí la fẹ́ sọ pé Buhari fi bàlújẹ́ lórí àwọn Fúlàní nìkan la lè dìmú ṣùgbọ́n níbi pé kò fún wọn lówó iṣẹ́ ni tàbá location tán bá béèrè ni gbogbo ẹ̀ ni bàbá yìí dà á lẹ̀lẹ̀ ṣùgbọ́n ti Fúlàní tó gbé ìbọn lé lọ́wọ́ ńlá wọn wá fi ń jà wá lógun wọn ò ṣàdédé jagun yìí tán fi sọ̀síìdì àwọn ọmọ yìí lọ́nà àwọn àgbáyé tí wọ́n fẹ́ jà tí wọ́n ń bá ìlú jà ibi tí nǹkan àlùmọ́nì wà tí wọ́n ń bá ìlú yẹn jà káàkiri lẹ́lẹ̀ ìní Fúlàní fi rárí wọ̀ o tí ò bá sí bẹ́ẹ̀ ni wọn ò lè ṣe pa ẹ wo bí lẹ̀ ṣe dá wáyé ẹ wá wò ọba Sókótó náà fúnra rẹ̀ ńgbà wọn pa kan nú àwọn èèyàn tí wọ́n pa ẹni tó gbọ́kànlé wípé wọ́n lè bá wọn jagun informant ni wọ́n tẹ́ ẹ bá ti mú àwọn lọ́balọ́ba wọn tán fi wọ́n jọba Fúlàní ní ẹ̀lì ìlú tẹ́ ẹ kìlọ̀ fún gẹ́gẹ́ bí Sunday Igboho ṣe kìlọ̀
wọ́n sì mí dọ̀ ìgbà wọn pàkan ní Benue nísìn ìgbà yẹn ni olórí wọn Sultan Sokoto ló wá jáde ó láwọn máa wádìí nǹkan tó ṣẹlẹ̀ yìí gbogbo àwọn ẹni tán pa lọ́jọ́ kìíní olórí àwọn ọba èmi ni lieutenant colonel tán pa kò kàn án wọ́n ń ṣara rẹ̀ kò kàn wọ́n ń ṣara rẹ̀ eléyìí náà báwo náà ṣe láwọn ọmọ mú lọ́la pé kí wá ṣe àwọn àmì Nàìjíríà nìkan o ẹ jẹ́ agbóṣùbà fún bàbá yìí bàbá tí wọ́n bá ló náwó ó ná lóòótọ́ kíkiní yìí ó tó ṣeé ṣe o àwọn intelligent gidi ná ṣiṣẹ́ yìí ìgbà wọn náà wá lọ sí gbèríko ọ̀nà tí wọ́n tọ̀ pátápátá ni wọ́n gbà wọ́n wá gba ọ̀nà yẹn bẹ́ẹ̀ ni wọ́n he àwọn èèyàn wọn kọ̀ọ̀kan wọ́n he àwọn èèyàn wọn wọ́n he àwọn èèyàn wọn nígbà títí tán fi dé abúlé yẹn àwọn náà ná ju fídíò síta ipe tí wọn ò bá rìlíìsì àwọn èèyàn àwọn ò ní rìlíìsì àwọn ọmọ yìí ibi àwọn àmì yẹn ti sọ pé ẹ̀yin náà ẹ gbà ẹ wò wò tí ẹ bá rìlíìsì àwọn tàbí nǹkan kan bá ṣe àwọn ọmọ yìí lẹ́yìn èyí tó ti ṣẹlẹ̀ gbogbo àwọn tiyín ẹbí yín pátápátá àwọn ti rọ́ǹgàdì wọn àwọn náà máa fínísì ni ibi wọ́n ti gbọ́ nìyẹn o bárí ibi wọ́n ti ń sọ̀rọ̀ kí ni wọ́n fẹ́ ṣe bí wọ́n ṣe ni wọ́n àtáàkì wọn nìyẹn torí mo wádìí ọ̀rọ̀ èèfi torí íńtánẹ́ẹ̀tì èèfi ṣe mo dẹ̀ tún béèrè lọ́wọ́ àwọn kàrìnkàrìn kọ̀ọ̀kan tí wọ́n lè mọ̀ dí ọ̀rọ̀ yìí dáadáa wọ́n sọ fún mi wọ́n nítorí pé kí ni wọ́n ṣara wọn ni àwọn Fúlàní àgbààgbà yẹn wọ́n ṣara wọn Gumi lọ lórí wọn and again n tó dẹ̀ ṣẹlẹ̀ yìí lọ́la kán lè bá àrí ìjọba yìí gbà kí àwọn ẹgbẹ́ wọn káríbirárí wọnú òṣèlú ibi tẹ́ ti fura ni pé ṣẹ̀rí àtàn dárúkọ ń jọ́ sí wọ́n dárúkọ rẹ̀ lóòótọ́ ni o wọ́n rí pariwo pọ̀ ipe Yorùbá ò ní panu mọ́ òótọ́ ni wọ́n dárúkọ ṣẹ̀ríà tí a bá ní wọn ò dárúkọ ṣẹ̀ríà kò sì sẹ́lòmíì mi ò lè sọ wípé bóyá wọn tilẹ̀ wa àlàwọn náà sì ti fohùn sílẹ̀ pé ìjọba tí ò bá ti fọwọ́ sí ṣẹ̀ríà gógó sọ ìmáàmù nílùú Ògbómọ̀ṣọ́ náà sì ti ń kìlọ̀ kalẹ̀ ẹ dákun mi ò fi tako anybody o torí àsọtẹ́lẹ̀ ó papọ̀ mọ́ tí ó ṣẹlẹ̀ yìí àti bí wọ́n ṣe ṣara wọn jọ ẹ lè rí elédè míì ẹ sì lè rí ara àjọ míì tayọ ọjọ́ Sálàfí wọn yẹn ni àwọn náà jọ yẹn wọ́pọ̀ tó ṣiṣẹ́ burúkú yìí ìní pé ẹ má sùn o àkọ́kọ́ lẹ rí yìí o torí according to tàn àwọn ará Nàìjíríà ilẹ̀ Yorùbá tá ń gbọ́ tí wọ́n sọ pé kí wọn ò ṣẹ̀ṣẹ̀ máa ṣerú eléyìí àwọn Fúlàní ò ṣẹ̀ṣẹ̀ máa ṣerú eléyìí àfi kẹ́ ẹ múra dáadáa o àfi kẹ́ ẹ múra dáadáa torí ìlú Ògbómọ̀ṣọ́ yẹn èmi ni Ògbómọ̀ṣọ́ ní nǹkan kan lẹ́ ń pè rí olóríṣiríṣi Ìgbòho yẹn wọ́n fẹ́ àtáàkì ibẹ̀ yẹn láti jẹ́ kó jẹ́ tiwọn. wíwá tí Gumi wá ẹ̀yin náà wò sí n tó ṣẹlẹ̀ yìí ẹ má ní mo dá wa padà sẹ́yìn o ọgbọ́n ni ẹ jẹ́ akọ káwá mú wá nǹkan fi mọ́tù ó jẹ́ mélòó jẹ́ tírí o torí pé kí ni ìwákúwà lobìnrin máa wá nǹkan oṣù gbogbo ìrìn àjò tán rìn yìí ẹ̀jẹ̀ bá tìjà ní àánú wọn ẹ̀jẹ̀ bá kìrìsìtẹ́nì ẹyọ kan nínú wọn sì jẹ́ bá Sálàfí bẹ́ẹ̀ ni Súfí ẹ̀jẹ̀ bá Súfí nínú wọn gbogbo wọn pátá Sálàfí ni wọn ìjọ tí wọ́n dá lẹ̀ẹ́lẹ̀ tí wọ́n ní àfi káwọn rẹ́yìn El-Rufai gan ọmọ Fúlàní ni àwọn àtàwọn Gumi sì ni wọ́n sopọ̀ dáadáa wọn ò wá fẹ́ kó jẹ́ pé ẹni tó yẹ pé wọ́n máa control wípé má ṣe báyìí làwọn ń fẹ́ kó wá parí ọdún mẹ́rin yẹn kán lè ba àdúró tì í àwọn Haúsá adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run táwọn ya yíya tán yà yẹn wọn ò wá mọ̀nà tán fẹ́ gbà mọ́ ìgbà wọn wá pa olórí wọn kan ní Benue tí bàbá yẹn jáde ńláṣírí wá ń tú náà ló dà kò burú wọn máa wá nǹkan yìí wọn ò bẹ àmì Nàìjíríà nìkan ṣùgbọ́n àmì Nàìjíríà tọ́lọ́run fún ní òye tó sì ti rìn jìnnà tó ti mọ̀ wọ́n tó ti jọ̀gá wọ́n dárúkọ máa yẹn Major General Méṣì kan báyìí ni wọ́n dárúkọ ṣé ẹ mọ̀ Yíbò ìlú tẹ́ ẹ bá dé nílẹ̀ Haúsá tẹ́ ẹ bá bá Yíbò ẹ̀ sá Yíbò àti Yorùbá tẹ́ ẹ bá bá wọn bẹ́ẹ̀ sá Yíbò rìn kódà kí Yíbò di president lónìí Ọlọ́run ló mọ iye ìlú tán ti rìn so wọ́n ti mọ̀ wọ́n dẹ̀ gbọ́ Haúsá gidi gan wọ́n gbọ́ Yorùbá bẹ́ẹ̀ náà gbọ́ Haúsá tó ráwọn smart lórí gbogbo ìrìn àjò wọn kò sí ìlú tán bá dé wọn á kọ́ èdè yẹn ni so máa yẹn náà ó wá jẹ́ nìkan tó jẹ́ pé ó ní brain tó dáa
wọ́n pawọ́pọ̀ mọ́ wọ́n ṣiṣẹ́ yìí wọ́n wá tún pe àwọn ti ìta tẹ́ ẹ bá wo àwọn àmì tó wà níbẹ̀ yẹn kì í ṣe àmì Nàìjíríà tẹ́ ẹ bá wò wọ́n dáadáa kì í kó àmì Nàìjíríà wà nù wọn ṣùgbọ́n kì í ṣàwọn ní gàlàtì ẹ ti ọ̀nà sórí bẹ́ẹ̀ ṣe rí tí ń bọ̀ lẹ́ Yorùbá bá a ṣe dákẹ́ yẹn ni ẹ mọ̀jì àdákẹ́ o ẹ dá ọ̀rọ̀ ebúkọ́ yìí kó ní kálukú ó fura ni ṣé wá rà wọn bírọ́dà wa tí wọ́n wá ń jà ẹnìkan àwọn kan jáde wọ́n ní Davido olójé kan gbé àwọn ọmọ jáde ẹnìkan jáde wọ́n ní bàbá Redeem àwọn náà gbàdúrà táwọn ọmọ fi jáde ṣe rí pé wọ́n lórúkọ ẹnìkan jáde wọ́n ní VDM olóṣìṣẹ́ yẹn gbogbo wọn ti gbéra wọn síta àwọn tí olóyè Sunday Igboho àwọn náà ti jáde ó yá ẹ̀yin tẹ́ ń wá ń bú wa lọ́jọ́ kìíní àná OPC kí lẹ̀yin rí sọnú ẹ̀ kí lẹ rí sọnú ẹ̀ àárín nǹkan kan tẹ́ ẹ gbé ṣe nínú ẹ̀ ló kọ nínú kinní yìí títí Davido olórin ó sọ ó láwọn jẹ́ takuntakun òun náà jẹ́ takuntakun tó ń fariwo ta ǹjẹ́ yìí fariwo ta èébú mọ́lẹ̀ ń bù ẹ̀ ń dúró de kán gba ìjọba lọ́wọ́ Tinubu kẹ́ẹ̀tọ́ wá kọ̀ntínú politics yín ẹ̀dẹ̀ ń sọ ẹni jagunjagun ni yín mo ti sọ fún yín pé èmi ò gbà ipe ẹ jẹ́ jagunjagun ó yá ẹ wá gbọ́ lẹ́nu wọn torí àwọn náà gbé kínní Sunday Igboho jáde ẹ mọ̀ gbọ́ o. What I know is that President Jonathan gave us a contract to protect pipeline, and in that pipeline contract, the analysis is that Nigeria is putting 1.3 trillion every year. And when you see how much they pay up for a year, because the whole year, in 6 zones, in 6 lanes, we have 3 in Southwest, we have 3 in South. I have only 1 out of the 3 in Southwest. Dr. Frimpashe have one guy in Ondo State have 1. The 3 is in the South. The entire money that we spend, NNPC we spend for us to protect the pipeline for a year is not up to 4 billion naira. The entire country. Ó yá ṣé wàá gbọ́ báyìí nísìn gbogbo òwe tẹ̀ wá ń gbé jáde pé Sunday Igboho òun náà wà nínú politics àti sọ pé kò tíì sí jagunjagun nínú yín nígbà Sunday Igboho wá wà nínú politics tó sì bọ́ra lẹ̀ tó ń bá wọn wá àwọn ọmọ ó tún lọ fohùn halẹ̀ wọ́n bá tún ti ṣe míì lóòótọ́ kò dé ibi tí ń lọ yẹn kò débẹ̀ ẹ ti understand torí wọ́n ti kúrò nílẹ̀ Yorùbá pátápátá wọn ò sí lágbègbè ilẹ̀ Yorùbá mọ́ wọ́n ti fẹ́ yọ sí Cameroon bí kinní bá máa ṣó rẹ̀ gan àwọn Sunday Igboho nìkan ò lè lọ bẹ̀ àfi tó bá wá àwọn intelligence tí wọ́n ṣe àfi tó bá wá kí wá ní nǹkan tó fa ariwo ó wà nínú politics ẹni Tinubu ló rán iṣẹ́ ń ṣiṣẹ́ fún Tinubu sẹ́yìn náà máa ṣiṣẹ́ fún Jonathan abẹ́ ẹ̀ ṣiṣẹ́ fún Excellency Ṣèyí Mákindé abẹ́rẹ́ bí Excellency ṣe ń tako àwọn Sunday ṣebí náà ló jẹ́ kẹ́yìn náà máa fi tako àwọn Sunday ǹjẹ́ ẹ̀rí kọ́ba kan tẹ̀lé yín lẹ́yìn wọ́n ti mọ ibi tẹ́ ń lọ OPC ẹ jáwọ́nú ọ̀tẹ̀ ẹ sọra yín mú ẹ pé Sunday tẹ́ ẹ bá pé kó ní kálukú ọmọ lọ́nlọ rẹ̀ tẹ́ ẹ bá dẹ̀ lọ́mọ ogun mọ́ ẹ bọ́ sọ́ọ́lẹ̀ bẹ́ẹ̀ sì bọ́ kalẹ̀ àìmọye èèyàn ló máa gbé oyè míì wá ẹni bá máa ṣoyè àsọtẹ́lẹ̀ wà ń bẹ̀ ni ẹni bá máa jàre ọ̀nà kakanfò mi àsọtẹ́lẹ̀ máa wà ń bẹ̀ tí wọ́n ní kí n ṣe pé níbo ogun bá dé wàá máa sọ pé o ti jagun kinní kan rí o rárá Maria ló bí Jésù àwọn òfẹ́ tàn kìtàn ìtàn ò sínú jagunjagun ìyẹn ò dẹ̀ sínú pé káwá máa búra ẹni tẹ́yìn bá ní Sunday Igboho oníṣèlú ni ẹ̀yin gan-an olóṣèlú ni bílíọ̀n lẹ́ ń pẹ́rí bílíọ̀n lẹ́ ń pẹ́rí ẹ wá lẹ́ni tí ń wọnú gbọ́dọ̀ kó náà má béèrè owó epo kó náà má wá tiẹ̀ OPC ẹni ẹ máa bú àpọ̀ o ẹ wá wo iye àwọn ẹni tán pa àwọn ẹni tán pa ìwọ̀n àbíbò ni wọ́n ṣe máa wí lórí nẹ́ẹ̀tì ẹ worú àwọn ẹni yìí tí wọn ò bá lo ọgbọ́n àti òye ni wàláhì wọ́n bá run àwọn ọmọ yìí ni ẹ jẹ́ adúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu o ẹ jẹ́ adúpẹ́ o ẹ má jẹ́ àfi ṣe pé kódà bẹ́ẹ̀ tí ẹ dìbò fún wọn ẹ jẹ́ àfọkàn ṣàdúrà fún bàbá náà torí n tó ṣẹlẹ̀ yìí wọ́n náwó tán bá ilé kówó yẹn fún ẹni gómìnà tàbí wọ́n kó fún gómìnà nílùú yẹn kò ní fi ṣe nǹkan kan èyí tí wọn ò kó ọmọ àárí kókó gbogbo òlu náà ti sún ná tán nìbàdàn ìní bàbá fúnra ra wọ́n fi ọ́dà gbogbo àwọn ẹni tó máa ṣiṣẹ́ yẹn ẹ̀rí kí bàbá ó dáhùn
wọ́n wá ń fi ká máa kó ọmọ wọ́n wá ń fi da bàbá oníbàbá láàmú wọ́n wá ń fi ká máa kó ọmọ wọ́n máa fi ká máa pààyàn wọ́n fi ń da bàbá oníbàbá láàmú ṣé bá a ṣe máa bá lọ nìyẹn ṣé bá a ṣe máa bá lọ nìyẹn Your Excellency Ṣèyí Mákindé wà láìbẹ̀ bá fẹ́ lẹ́ẹ̀fẹ́ jẹ kinní kan ṣé ẹ mọ̀ wọ́n á gbé yín gba irú ọ̀nà yìí ó ta ló fẹ́ dúró tì OPC ò lè dúró tì yín ṣákám kò lè rí iṣẹ́ fún yín nìkan ẹ juwọ́ yín lẹ́ẹ̀lẹ́ kò lè délẹ̀ kankan tó máa sọ pé ká fi lẹ̀kẹ̀ sídìí ẹ wà fi lẹ̀kẹ̀ sídìí ọmọ kankan mọ́ bó ṣarajì á lọ so lẹ̀kẹ̀ mọ́ tóra ti rí i pé yóò bá ara wa là ń ṣera wa lábẹ́lẹ̀ ẹ wọ́n ń retí fúnra ara yín Excellency ẹlẹ́ẹ̀gbọ́ kí bàbá Tinubu ó pè yín ṣẹ́yìn ò lè lọ bá bàbá Tinubu ni kẹ́ẹ̀tì ẹjọ́ rìn papọ̀ kárí tàbí ẹ lọ sọ́fíìsì kábíyèsí nìkan làárí tí ń lọ tí ń bọ̀ abẹ́rẹ́ kábíyèsí nìkan ńlárí tí ń lọ tí ń bọ̀ àríkẹ́ ìdìde rárá àtọ̀ káti ẹ̀wá ní pọ́lítíìsì náà fi ṣe kẹ́ẹ̀mọ́ wàá lè takútú tayọ ọ̀yọ́ yíyan nìkan náà ni báwọn very dark man bá ń bọ̀ ẹ̀yin náà ni wọ́n bá ẹ̀ kàn pọ̀ ẹ̀ pọ̀rọ̀ ọmọ ìkùté ẹ̀ gbélé ẹ lọ́wọ́ pé kán máa lọ bínú bá ń kígbe ẹ̀ kúrọ́ fún òyìn náà máa lọ ǹjẹ́ yìí dìde ẹ̀yin ní gómìnà kò yé mi tí gbogbo àwọn èèyàn wa gan tí wọn ò ní máa perí gómìnà tí wọ́n kàn máa perí bàbá Tinubu kí ló dé irú tán ṣiṣẹ́ yìí ǹjẹ́ ẹ mọ iye owó tí ó ti rán ṣé ẹ lérò pé tó bá kó fún ẹni gómìnà ṣé yóò ṣiṣẹ́ yìí ni wọn ò ní ṣe é mọ gbọ́ lọ́wọ́ mú wọn wá ni Ọlọ́run máa mú wọn wá ni wọn ò ní ṣe é kán tún lù ú ṣe lásán wọ́n dáwọ́ sọ̀hún ni o kára pléènì àárí pléènì o àwọn ọmọ ti jìnnà kí pléènì ó tó dé o wọ́n sì ti gbowó pléènì kì í sọ̀rọ̀ oṣù mẹ́fà àmọ́ kí ìṣẹ̀lẹ̀ ó tó ṣẹlẹ̀ o ẹ dákun torí Ọlọ́run àwa Yorùbá ẹ jẹ́ ká kọ́gbọ́n nínú gbogbo tí ń ṣẹlẹ̀ yìí ẹ jẹ́ á kọ́gbọ́n dáadáa ká sì mọrú àwọn èèyàn tá a bá mú létí ká mọrú àwọn èèyàn tá a bá mú létí ojú ti àwọn oníṣẹ̀ríà torí tí ẹ bá ilé sọ̀síìdì kínní tán rí ìjọba gbà tàbí pé wọ́n fẹ́ gbà ìjọba yìí tán bá wá ní àlórí ìṣẹ̀ríà yìí o àgúnmí yìí la máa fi ṣe ntẹ́tí wa bá gbọ́ a lè dún mọ́ ntọ́ sì fẹ́ mú wọn gbàjọba lọ́wọ́ bàbá ní pé kí gbogbo Fúlàní yẹn kan padà mo ní fídíò bíi tí wọ́n ti ń lé àwọn Fúlàní lọ wọ́n ti ń kú òǹlù wọ́n ti gba Cameroon lọ màá gbé fídíò wọn jáde màá gbé sórí wọ́ọ̀ mi wọ́n ti gba Cameroon lọ gbogbo wọn ti sá wọ́n ti ń dirú wọn tẹrùtẹrù labuké wọ̀lú wọ́n ti ń lé wọn káàkiri lẹ́lẹ̀ wọn ò jẹ́ wọn dúró gbogbo òlú náà ti ń lé wọn kì í ṣe ọ̀nà rẹ̀ fídíò náà rẹ̀. They are migrating from Nigeria to Central Africa to Cameroon. So they are going with the thousands of cows, thousands. They left Benue, they left Enugu State, other from Delta. So they were escorted by army from other side to Taraba State, or they left Taraba. Taraba is free. They walk free without any escort in Taraba. Now they are in Mayo Daga. They are heading to Cameroon, from Cameroon to Central Africa. So Nigeria are losing a massive cows. So this is backward for Nigerians. According to Fulani, they don't have peace. They don't have peace in Nigeria. They don't have peace in Nigeria. They don't have peace in Nigeria. Bandit doesn't allow them, and the Gambanga, vigilante doesn't allow them, and the Yoruba militias doesn't allow them, and Igbo militias doesn't allow them, and Tif militias doesn't allow them. So everybody is against these people. So they have left Nigeria. For you guys, go and chop your Nigeria with your mouth. Ṣé ẹ gbọ́ báyìí tèbútèbú wọ́n ti lé wọn máa pọ́ọ̀sì kínní ìsìta tẹ́ẹ̀rì wọ́n ti ń lé wọn káàkiri ìlú ni kì í ṣe nù Nàìjíríà nìkan kì í sì ṣẹlẹ̀ Yorùbá nìkan eléyìí tí sì ń sọ̀rọ̀ yìí ó jẹ́ bí ọmọ ìlú mi bí àwọn Gambia kankan so òun náà wọ́n ń bú wa pé a ti lùsì àwọn ẹran nǹkan tá a fi lùsì àwọn ẹran yẹn báyìí ni ó ṣe rí fún yàláyà rẹ̀ olórí ibú kó so àwọn ẹran kó so wọ́n mọ́ ẹnu ọ̀nà yàláyà ẹ̀ lọ́hùn tani ò mọ bá Fúlàní gbé láyé àtijọ́ kí ló ti di pé wọ́n ti do níbọn sí Buhari sì ló kó wa sínú yọyọ yìí kí ni wọ́n do níbọn sí wọn ò jẹ́ àsùn mọ́ pé ńgbà wọn bá ipa gbogbo èèyàn tán yányá ìlú ọ̀jẹ̀ tiwọn wọ́n wàá máa jókòó títí lọ wọ́n wàá sọ wá dẹran wọ́n wàá sọ wá di màálùú wọ́n wá ń rẹwà fínkín tágbàáyé náà bá fẹ́ jà àwọn náà tún kó báńdíìtì àwọn ṣúàmù tiwọn Boko Haram wọn kó wá adúpẹ́ lọ́wọ́ ìjọba yìí o adúpẹ́ lọ́wọ́ àwọn ìjọba yìí èmi o gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ èyí tẹ̀mí rí àti evidence tá à ń rí mú jáde
wàláì mo dúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu mo sì dúpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹyìn wọn kódà kó jẹ́ Yíbò wà nù wọn kí Fúlàní mi náà sì tún wà lẹ́yìn bàbá ẹ má jẹ́ tàn yín Fúlàní mi náà wà lẹ́yìn bàbá ṣùgbọ́n àwọn olórí ibú wọn yìí kọ́lọ́wọ́n ẹlẹ́dàá kó bá wa palẹ̀ wọn mọ́ kúrò lẹ́yìn. This is Oodua TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.